wọ́n sọ wá di jímọ̀ tòní lẹ́yìn náà ṣe àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn gbọ́n alákọ̀ọ́lé díẹ̀ nínú ta mẹ́nu bá nínú khutba alákọ̀ọ́kọ́ ó dá lórí àbòsí ṣíṣe. Islam ó ṣe léèwọ̀ fún wa ká má ṣàbòsí ara wa. Ẹni tó bá ṣe àbòsí nínú rẹ̀ ò lè dó sí kí wọ́n ṣe àbòsí sóun náà. Nítorí ọ̀bá sì lè gbà wọ́n fi lọ ẹlòmíì. Ó tó kéèyàn jìnà sí àbòsí, ó tó kéèyàn gbé àbòsí jù sílẹ̀ pẹ̀lú kọ́lọ̀ Ọba subhanahu wa ta'ala. Ó sọ nínú Al-Qur'ani yìí pé alábòsí òun ó mọ jìnà sí ìkẹ́ rẹ̀. Alábòsí làánà Ọlọ́run kó máa bá wọn. Kí tí wọ́n làánà ni pé ń tọ̀ wọ́n jìnà sí kíni Ọlọ́run mọ̀ jìnà sí kẹ́ kò ní rí kẹ́ Ọlọ́run ẹ máa sí àbòsí. Ala la'natullah ala zalimin. Ibẹ̀ ìmújìnà sí kẹ́ kọmọ bá ń tọ́jú kẹ́ máa ṣe àbòsí. Ẹ̀yọ́n mọ̀ yá mi ẹ jẹ́ ká fi àbòsí ṣíṣe ká fi sílẹ̀. Má ṣe àbòsí sẹ́ni tó jù lọ, má ṣe àbòsí sẹ́ni tó jù ọ lọ, má ṣe àbòsí sí ẹlẹgbẹ́ rẹ. Ọmọbìnrin al-hadith al-qudsi tí Ọlọ́hun subhanahu wa ta'ala sọ wípé Ọlọ́hun sọ wípé ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu bainakum muharraman fala tadhalamu. Ọlọ́hun subhanahu wa ta'ala sọ wípé ẹ̀yin ẹrúsìn mi mo ti ṣe àbòsí ṣíṣe mo ṣe léèwọ̀. Bí wọn Ọlọ́hun bá ti tóbi tó wọn ò lè ṣàbòsí ẹnìkọ̀ọ̀kan. Èèwọ̀ lòun ṣe ní tó wọn gbọdọ̀ ṣe. Ọlọ́hun subhanahu wa ta'ala ó lè ṣe tó wọ́n fẹ́ ṣe. Àmọ́ Ọlọ́hun ní pé kí Ọlọ́hun ní ṣàbòsí ẹnìkọ̀ọ̀kan pàápàá. Àbòsí ọ̀tọ̀ wọn ò gbọdọ̀ ṣe. Ohun tó wá ṣe léèwọ̀ fẹ́yìn náà ẹ má ṣàbòsí o. Fala tadhalamu ẹ má ṣàbòsí ara yín o. Mọ́ torí pé ó jẹ́ nìkan lọ wà máa rẹ jẹ tọ́ ọba rẹ jẹ. Ìmójìnà síkẹ́ Ọlọ́run ọmọ ẹfẹ́ bá ń ṣe àbòsí èèyàn o. Mọ́ torí pé ọjọ́ ọ̀gá bí iṣẹ́ wà máa yan ọmọ iṣẹ́ rẹ jẹ ọmọ ṣàbòsí ẹ̀ àbí lọ́nà tí èèyàn ọmọ rẹ jẹ ọmọ ṣàbòsí sí pé kò kúkú mọ̀ tí ọba mọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala ọmọ ogun tó pamọ́ o ní gbọ́dọ̀ páyà o ní ó sì gbẹ̀san fẹ́yìn tí wọ́n ṣàbòsí sí o. ẹmọ yá mi àbòsí ṣíṣe ẹ jẹ́ ká fi sílẹ̀ o. wọ́n ṣàbòsí ọmọnìkejì o. tó o bá ṣàbòsí èèyàn tó bá fi ọ́ sí pé ìpè ọjà kíákíá o Ọlọ́hun kò ní sálẹ̀ ní ìpè o ọba yóò ṣàánú wa o. aqulu ma tasma'un wastaghfirullaha wa lakum min kulli dhanb fastaghfiruhu wa tubu ilayhi innahu huwal ghafurur rahim. اللهم صل للإسلام والمسلمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلنا شؤوننا كلها ولا تكلنا أنفسنا طرفة عين. أقم الصلاة.